ẹ̀yin ènìyàn wa tí èmi Àṣàkẹ́ bá ń sọ wípé iná ń jó lórí omi ẹ ní kí lọ kó irú ẹ̀ wá ni o. Iná jó lórí omi o iná jó lórí omi o ní Ìgbọ́kọ̀dá Ìlàjẹ ní oṣù tó kọjá amúfọ́nrán kan wá fún wa níbi tí ọ̀pẹ ti ń rìn lórí omi. Kì í ṣe ọ̀pẹ kan o, kì í ṣe igi ọ̀pẹ méjì tó ń lọ bí igi ọ̀pẹ mẹ́rin sí márùn-ún tí wọ́n kóra wọn papọ̀ tí wọ́n ń rìn lórí omi ní Ìgbọ́kọ̀dá Ìlàjẹ. Ṣàdédé la ti rí fọ́nrán mi o níbi tí àwọn ará ìlú tí wọ́n ti ń pariwo pé eléyìí nǹkan abàmì leléyìí o, ìyàlẹ́nu leléyìí o, èèmọ̀ rèé o, iná mà ti ń jó lórí omi nílùú Ìgbọ́kọ̀dá ní Ìlàjẹ ní ìpínlẹ̀ Ondo. Èní tó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kẹjọ ọdún 2026 a kí wa wípé a kú oṣù tuntun. Oṣù yìí á sàn wá sówó, á sàn wá sọmọ, á sàn wá sí ire gbogbo, ayọ̀, àlàáfíà, ìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Ẹ jẹ́ ká sáré wo ohun tó ṣẹlẹ̀ ní Ìgbọ́kọ̀dá ní Ìlàjẹ ní etí odò lọ́hùn. Ìlàjẹ ṣe mọ̀ pé ìlú tó ní epo ni. Ṣé ká sọ wípé páìpù epo ló ń rìn lórí omi tó bẹ́ná ni. Torí iná tó ń jó lórí omi kò sí gbòǹgbò igi kan bẹ́ẹ̀. Kọ́ má bàa sọ wípé wọ́n ṣáná sí igi yẹn wọ́n wá jù sómi. Kò sí nǹkan kan tó gbèrò. Ẹ bá wa wò. Mama lójó mi ààrẹ yìí o. Ó dàgbà tẹ̀ra náà o. Ó tẹ̀ra náà náà nínú ẹ̀ lójó. Ẹ̀yin ènìyàn bí a ṣe rí fọ́nrán yẹn nìyẹn o tí iná ń jó. Ṣé ti rí pé tí ẹ bá ní iná ń jó lórí omi ẹ ní kí lọ kó irú ẹ̀ wá. Iná tó ń jó lórí omi lẹ bá wa rí yìí o. Kí ló ń tí ẹ bá wa rò wípé ó ń ṣẹlẹ̀ gangan lórí omi yìí? Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, gbogbo ẹ̀yin ọmọ science student, ẹ̀yin tí ẹ kọ́ ẹ̀kọ́ nípa sáyẹ́ǹsì, ẹ jọ̀ọ́ kí ló tó ń ṣẹlẹ̀ ní orí omi? Ẹ jẹ́ ká máa rí èròǹgbà yín ní abẹ́ ọ̀rọ̀ àríwísí. Torí nǹkan ló ń ṣẹlẹ̀. Kí ló tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n àwọn ará ìlú wọ́n ti rí gẹ́gẹ́ bí ohun abàmì. Wọ́n ní nǹkan abàmì leléyìí o, èèmọ̀ rèé o, iná ti jó lórí omi o. Ẹ̀yin tẹ́ bá bá wa mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká rí lọ́ndà comment section. Ẹ̀yin ènìyàn wa, olè gan báyìí ó ti fight back o. Tífù òun gan fight back. Ẹ wo arákùnrin yìí, wọ́n ní ó jalè, wọ́n wá fẹ́ mú ó kọ ẹni tó fẹ́ súnmọ́ bó ṣe yọ ọ̀bẹ sọ́wọ́ ni. Ó gbégi sọ́wọ́ kan, ó gbé ọ̀bẹ sọ́wọ́ kan. Wọ́n dẹ̀ ní olè ni pé wọ́n fẹ́ mú. Báwo ni wọ́n ṣe fẹ́ mú báyìí o? Ẹ rí arákùnrin tó dúró sẹ́nu ọ̀nà yẹn, ó fẹ́ jẹ́ kó ń lọ bá ní, ṣùgbọ́n ọ̀bẹ rẹ̀ lọ́wọ́ ẹ̀. Tó bá mú ọ̀bẹ tó ti bọ̀ òun níkùn kọ́, ta ló wá fẹ́ bá wa àrẹ́sì olè tí wọ́n ní wọ́n fẹ́ mú yìí báyìí o? Ẹ jẹ́ ká wò nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́nrán. Báyìí ni a fẹ́ mú ọ̀rọ̀ àti àjẹmọ́ àti àjẹmọ́ báyìí. Ẹ̀jẹ̀ fẹ́ mú ọ̀dà fún ìwẹ̀ ṣé kó máa rọ́. Ọlọ́run ní ọjọ́ ìsìnkú rẹ̀. Ẹ wo báwo ni a bá ti gbọ́ pé kó máa dà ọ̀dà ni mo lò sọ o.
Ọlọ́run ti jà ẹ̀yẹ́ sọ̀rọ̀ tó padà lè wá. Ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin náà bá wa rí nǹkan tó ṣẹlẹ̀ ìdún fọ́nrán ẹ jọ̀ọ́. Ọlọ́pàá àbólógun àbí àmọ̀tẹ́kùn èwo nínú wọn ló fẹ́ wá bá wa mú olè tí wọ́n ní wọ́n fẹ́ mú nínú ilé yìí? Ṣé rí pé ojú ẹ̀gàn le kokoko ni àwọn tí wọ́n dẹ̀ dúró. Arákùnrin tó wà ní ọwọ́ ọ̀tún yìí wọ́n ní akíkanjú, wọ́n fẹ́ lọ bá, ṣùgbọ́n brọ́dà tó dúró tí wọ́n yẹn ó fi ọwọ́ máa lọ torí eléyìí tá a wò nínú ilé yìí kò kọ́kú o, ó máa ṣe anybody léṣe ni ọbẹ̀ wà lọ́wọ́ ẹ̀ lẹ́ni tí wọ́n fẹ́ mú o. Eléyìí ó ti gbẹ́nu tán, ó ní agbára. Ẹ̀yin ènìyàn wa, ìwọ tó o bá jẹ́ kápẹ́ńtà àbó jẹ́ bíríkìlà tó jẹ́ mùsùlùmí, wọ́n ní tí wọ́n bá fẹ́ ṣe foundation ilé ìjọsìn, ó dẹ̀ jẹ́ mùsùlùmí, ó dẹ̀ jẹ́ bíríkìlà, wọ́n ní tó o bá lọ gba iṣẹ́ ilé ìjọsìn láti bá wọn kọ́ àbí bá wọn ṣe foundation àbí o tiẹ̀ bá wọn gbé búlọ́ọ̀kù lásán, wọ́n ní àgbákò ni o. Wọ́n ní bíríkìlà yẹn wọ́n ló ti kan àgbákò. Ẹjọ́ irú wáàsí wo ni àáfàá yìí ń wáàsí báyìí? Wọ́n ní tó bá jẹ́ obìnrin, ó jẹ́ bí alájà àbí ó jẹ́ ẹlẹ́hà, wọ́n wá ní ìjọ o, ilé ìjọsìn wọ́n fẹ́ ṣe àjọ̀dún o, wọ́n wá gbé sùtánà wá fún ẹ àbí wọ́n kó aṣọ àwọn akọrin wá fún ẹ, ó ṣáà gba aṣọ tó jẹ́ ti kìrìsìtẹ́nì ó rán, wọ́n ní àgbákò ni. Nọ́tí Musa ní ogo sí fọ̀rọ̀dù. Gbogbo àwọn tó máa ń ṣe irú ìwáàsí wọ̀nyí, ó yẹ kí wọ́n lọ, ó yẹ kí ìjọba wá nǹkan kan ṣe fún wọn. Ẹ jẹ́ ká gbọ́ ìwàásùn tí àáfàá yìí, bóyá ṣéèkì dẹ̀ ni wọ́n, ẹ̀yin tẹ́ ẹ bá dá ojú wọn mọ̀, ẹ bá wa gbọ́ wáàsí tí wọ́n náà wọ́n ń ṣe. Wọ́n ní bíríkìlẹ̀ àníọ́, wọ́n ní iṣẹ́ kan yọ, ó débẹ̀ lọ́ba di pé foundation ṣọ́ọ̀ṣì lè fẹ́ ṣe. Ọmọ ìyá mi, ó padà sílé ni o. Ó ṣe kí ni jama? Ó padà sílé ni o. Kágbákò ọmọ sí ọ, kí wọ́n náà má ṣe àgbákò. Àgbákò ńlá ni. Tọ́lọ̀ wọn máa bínú sáwọn tí wọ́n gbé foundation yẹn, yóò máa bínú sáwọn tí wọ́n ń to búlọ̀kù yẹn. Torí tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn nítorí bí Ọlọ́run ni. Nǹkan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn ló bọ́ lọ́n bínú. Wáyé tí ò wá ní bínú sáwọn tí wọ́n ń ṣe. Wọ́n ní wọ́n fẹ́ kọ́lé egungun. Ó ní ìwọ ló fẹ́ bá wọn péyìntì ẹ̀ ló fẹ́ bá wọn kùn ún. Ó fẹ́ gbé ọ̀dà lé. Wọ́n ti ṣẹ́gbà o. Wọ́n ní wọ́n lọ fẹ́ gba aṣọ sùtánà, aṣọ ṣọ́ọ̀ṣì, wọ alájà télọ̀, wọ́n lọ fẹ́ bá wọn ránṣọ tó fẹ́ fi ṣe rìfáìfà. Wọ́n ti ṣẹ́gbà o. Ó gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀sìn wọn. Àmọ́ ó dé àdúgbò kan, ó kó oníṣẹ́ rẹ̀ kalẹ̀, wọ́n fẹ́ ṣe foundation ní pásítọ̀ bá yọjú. Wọ́n wá ní pé kí ló ṣẹlẹ̀ ń bí? Wọ́n ní bàbá pásítọ̀ ló fẹ́ kọ́lé. Kò bá sọ̀rọ̀ ẹlẹ̀, kò máa gbẹ́lẹ̀, kò máa kó búlọ̀kù, kò máa ṣiṣẹ́ lọ ní. Ẹ̀yin ènìyàn wa, ṣé inú ẹ̀ bá wa gbọ́ ìwàásù tí àáfàá yìí àbí ṣéèkì ni wọ́n tí wọ́n náà wọ́n wàásù fáwọn ọmọ ìjọ wọn, fún àwọn ọmọlẹ́yìn wọn? Ẹ jọ̀ọ́, ṣé ìwàásù yìí ṣó tọ́nà? Ṣé irú ìwàásù yìí, ẹ jọ̀ọ́, iṣẹ́ ọ̀tọ̀, ẹ̀sìn ọ̀tọ̀. Ẹni tí ó jẹ́ electrician, wọ́n wá ní iná ilé ìjọsìn bàjẹ́ kó wá bá wọn, ṣé ó dẹ̀ jẹ́ mùsùlùmí? Ẹni ẹ̀ dẹ̀ jẹ́ mùsùlùmí, a sọ wípé òun ò lọ ṣe bí iṣẹ́ ni, iṣẹ́ yàtọ̀ sí ẹ̀sìn. Báwo lẹ ṣe ń da gbogbo ẹ̀ mọ́ra nínú Nàìjíríà nílẹ̀ Yorùbá báyìí? Ó dà o, àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n wà lókè òkun, Amẹ́ríkà, UK, Germany, gbogbo àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé kìrìsìtẹ́nì wọ̀nyẹn, tí wọ́n bá gbéṣẹ́ fún wọn bẹ́ẹ̀, ó dà kán sọ pé àwọn ò ṣe torí pé àwọn jẹ́ mùsùlùmí. Ẹni tó jẹ́ mùsùlùmí tó wà l'Amẹ́ríkà, tí kọ́ńpìnì tó bá ń ṣiṣẹ́, bóyá ó mọ̀ nípa ilé kíkọ́, wọ́n wá ní ibì kan wà o, wọ́n fẹ́ lọ kọ́ ilé ìjọsìn bẹ́ẹ̀, tàbí ibì kan wà o, wọ́n fẹ́ kọ́ ibi tó ṣàjẹ́ ìpéjọpọ̀ tí wọ́n ti fẹ́ máa ṣe ìwàásù ìyìn rere, á lóun ò ṣe torí pé ó jẹ́ mùsùlùmí. Ẹ jọ̀ọ́,
ìwàásù tí àáfàá yìí tó wàásù níbo pàtó ni wọ́n kọ sí nínú Kùránì. Ẹ̀yin tẹ́ bá jẹ́ àáfàá tàbí ẹ jẹ́ alájà wa tí ẹ dẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì, ẹ jọ̀ọ́ ẹ máa bá wa kọ váàsì ibo ni wọ́n kọ ọ̀rọ̀ tí àáfàá yìí tó ń sọ yìí, váàsì ibo ni wọ́n kọ sí o. Ṣé rí pé wọ́n ti mú gbogbo ẹ̀, wọ́n ti dà pọ̀, wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọpọlọ, wọn ò tẹ̀ wá mọ nǹkan tó kàn wọ́n. Àwọn nǹkan tẹ́dẹ̀ ń sọ yìí ẹ ò fi tú ìlú ṣe, ẹ fi ń domi àlàáfíà inú ìlú rú ni. Níbi tẹ́lẹ̀ olúkálukú ló jọ ń ṣe papọ̀, ṣùgbọ́n báyìí ẹ ti ń separate ẹ̀. Ìwàásù tẹ́ ẹ wàásù ìfẹ́, ẹ wàásù ìṣọ̀kan, ẹ wàásù bí ìlú á ṣe lọ síwájú. Wọ́n ń pa àwọn ènìyàn, kò sóúnjẹ nínú ìlú, kò sétò ààbò, ẹ wàásù. Irú ìwàásù tẹ́ ti fi wàásù yìí báyìí, ẹ ti fi ń kó ìṣẹ́ àti òṣì bá àwọn tẹ́ ẹ wàásù fún. Torí iṣẹ́ tó yẹ kí wọ́n lọ gbà níta, kí wọ́n ṣiṣẹ́, kí wọ́n rí owó ná, ẹ ti fi ẹnu, ẹ ti fi ìwàásù yìí báyìí, ẹ ti fi ń lé wọn sẹ́yìn. Pé tí wọ́n bá pè wọ́n o, wọ́n ń ṣe foundation ilé, wọ́n ń ṣe foundation ilé ìjọsìn, tí wọ́n bá ti bá wọn ṣe, wọ́n ti kọ àgbákò nìyẹn. Irú ọ̀rọ̀ wo nìyẹn lẹ́nu? So ọmọ tó lọ rí di engineer àbí building construction nílé ìwé, ó wá jẹ́ mùsùlùmí, wọ́n wá gbé auditorium ńlá kalẹ̀ wípé wọ́n fẹ́ kọ́, wọ́n wá gbà síṣẹ́ ń bẹ̀. So a nítorí pé òun ti jẹ́ mùsùlùmí kó má bá wọn kọ́. Níbo ni Ọlọ́run ti béèrè yẹn lọ́wọ́ yín? Níbo lẹ ti rí irú ìwàásù tẹ́ ẹ ń wàásù yẹn? Ẹ má kọ́ àwọn èèyàn ṣìnà. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ ti bayé wọn jẹ́ látàrí àwọn wáàsí, àwọn ìwàásù tẹ́ ẹ ń wàásù, ẹ ti fi bayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́. So ẹni tó jẹ́ télọ̀ náà kò gbọ́dọ̀ rán aṣọ tó jẹ́ ti ilé ìjọsìn. So ibo ni wọ́n kọ sí lára wípé aṣọ báyìí ló gbọ́dọ̀ rán, aṣọ báyìí ni kò gbọ́dọ̀ rán. Lẹ́ni níbi tó lọ kọ́ṣẹ́. No, ọwọ́ ọ̀gá tó ti kọ́ṣẹ́, ibo ni wọ́n ti kọ́ sí wípé aṣọ yìí máa rán, aṣọ yìí ni kò rán o. Òdà aṣọ àwọn mùsùlùmí nìkan ni kí télọ̀ tó jẹ́ mùsùlùmí nìkan máa rán. Gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bójúmu. Kò bójúmu, ìyẹn túmọ̀ sí wípé kò yẹ kí ẹ máa travel then. Ọ̀rọ̀ tí àáfàá yìí sọ ló yẹ kí n sọ o. Wípé kò yẹ irú àáfàá yìí, ó máa ní ẹbí, òun bó ṣe wà yẹn best place, àmá níbo lọmọ ẹ fẹ́ lọ. Kò sí èyí tó ti ṣú sí Iran àbí tó ṣú sí Pakistan àbí tó ṣú sí Palestine rí o, wípé ibo ló fẹ́ jẹ́ kọ́mọ ẹ ti lọ kàwé. Kò sí èyí tó sọ wípé kọ́mọ òun lọ sí Pakistan o. Kò sí èyí tó rán ọmọ ẹ lọ sí Iraq lọ kàwé o. Kò sí èyí tó rán ọmọ ẹ lọ sí Iran lọ kàwé nínú wọn o. Wọ́n ní America, Canada, UK. So owó tẹ́ lọ ń gbà tọ́mọ yín ń pa wálé yẹn, owó ẹ̀sìn ni àbẹ́ ẹ̀mọ̀ ni. Ọmọ yín tó lọ sí America tó lọ pa owó wálé, tí èèyàn yín kọ̀ọ̀kan bá sẹ́ǹdì owó sí yín l'Amẹ́ríkà, kò yẹ kẹ́ ẹ gbà kẹnu. Ẹ mọ irú iṣẹ́ tó ṣe ńbẹ̀ tó fi rówó ni? Ẹ mọ̀ bóyá aṣọ bíṣọ́ọ̀bù ló rán ńbẹ̀ tó fi rówó ni? Ẹ mọ̀ bóyá kọ́mpìnì tó ti ń ṣiṣẹ́, aṣọ bíṣọ́ọ̀bù, aṣọ kwaya, aṣọ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run, ibẹ̀ ni wọ́n ti ń rán. Bóyá ibẹ̀ ló ti ń ṣiṣẹ́, ṣùgbọ́n ó mówó wá fẹ́ yín, irú àáfàá tó ń sọ̀rọ̀ ó mówó wá fún yín, ẹ gbà ẹ̀ nà. Àwọn owó tí wọ́n ń pa, àwọn tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ wáyáwáyà fún, ọ̀pọ̀ yín, púpọ̀ yín ló ń ṣiṣẹ́ fáwọn ọmọ oníyàwó o. Owó tí àwọn ọmọ oníyàwó ń gbà lọ́wọ́ àwọn òyìnbó, owó wọ̀nyẹn, iṣẹ́ ò lè rò bí àwọn ibo náà ti rí owó wọ̀nyẹn tẹ́ ẹ̀ gbà tẹ́ ẹ̀ nà. Púpọ̀ yín ló ń ṣaṣẹ́ fún àwọn ọmọ oníyàwó, púpọ̀ yín ló ń ṣiṣẹ́ fún wọn, ẹ̀dẹ̀ ń gbowó sọ́wọ́. Gbogbo owó tẹ́ ẹ̀ ń gbà lọ́wọ́ àwọn ọmọ kéékèèké tó wá ń ṣaṣẹ́ lọ́wọ́ yín yẹn, ibo ni wọ́n ti rí? Owó igbó, owó àwọn ọmọ olóṣó tí wọ́n á tò sí ẹnu ọ̀nà títì, wọ́n á kó wá fún yín, ẹ gbà ẹ̀ nà. Ẹ máa ṣe bí ìpàtó bá sọ wípé ẹ̀yin lẹ jẹ́ olè, ẹ̀yin lẹ sẹ́ǹtì jù. Àwọn tó bá ń gbọ́ sí yín lẹ́nu, ẹ̀ ń tàn wọ́n ní o, ẹ̀ ń tàn wọ́n. Yorùbá jí má sùn, ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn òdì tàbí ẹ̀kọ́ òdì kí wọ́n fi ṣèyín lọ́nà, kan fi bayé yín jẹ́. Ẹ̀kọ́ òdì, ìwàásù òdì lélẹ́yìí. Torí iṣẹ́ ó yàtọ̀ sí ẹ̀sìn. Iṣẹ́ tó yàn láàyò tó ń ṣe, tó yẹ pé wọ́n ní ibi iṣẹ́ ẹni láti mọ ni lọ́lẹ̀. Iṣẹ́ àtẹ́lẹwọ́ ọ̀yàn kì í tọ̀yàn ń jẹ. Iṣẹ́ lóògùn ìṣẹ́. Ìwọ tó bá níṣẹ́ ọwọ́ tó ń ṣiṣẹ́, ṣe iṣẹ́ ẹ, ṣe dáadáa.
ẹ má gbọ́ sẹ́nu àwọn tó ń sọ tó ń wà ìwàásùn òdì kiri yìí o, abáyé yín jẹ́ o. Òun ló fẹ́ wá bọ́ ìwọ òkè irú àfáà ìbáyìí ẹni tó jẹ́ mùsùlùmí tó jẹ́ tailor tó jẹ́ bricklayer tàbí tó jẹ́ carpenter tí wọ́n pè kó wá bá wọn kan ilé tó ní kó máa lọ torí pé ó ti jẹ́ ilé ìjọsìn tó ìwọ ló fẹ́ bá bọ́ ọmọ, ìwọ ni wàá bá bọ́ ìyàwó, ìwọ ni wàá sanwó iléèwé ọmọ fún. Ṣe rí gbóná fi ba yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́ tó yẹ pé púpọ̀ wọn níṣẹ́ ọwọ́ ṣùgbọ́n wọn náà wọ́n ń ṣe aláàfáà. Wọ́n níṣẹ́ ọwọ́ ìmí níṣẹ́ ọwọ́ wọ́n ti pàtì wọn iṣẹ́ ọwọ́ wọn mọ́ wọ́n dúró ti ṣe àfáà ṣiṣẹ́. Ṣe rí nǹkan tó à ń sọ. Ṣé Nàìjíríà jẹ́ ìlú ẹlẹ́sìn kan ni? Tó bá wá jẹ́ àwọn ní Morocco ńkọ́ o? Tó bá wá jẹ́ irú àfáà yìí, irú ẹ̀sìn, irú ìwàásù tí wọ́n ń wàásù nílẹ̀ Yorùbá, tó bá wá jẹ́ pé àwọn ni àwọn orílẹ̀-èdè tí wọ́n gba ẹ̀sìn míì láyé wọ̀nyí kọ́. Ilé ìjọsìn tó jẹ́ Kristẹni pọ̀ ń bí. Tó jẹ́ pé 1882, 1886 ni wọ́n ti dá ilé ìjọsìn wọ̀nyẹn sílẹ̀. Tó ti lé ní 100 ọdún. Wọ́n ṣàfi ẹ̀sìn, wọ́n fi bà inú Nàìjíríà jẹ́. Wọ́n bà yí ọ̀pọ̀lọpọ̀ jẹ́. Ẹ̀yin ènìyàn wa, ṣé ká sáré gbé wa débẹ̀. Kí ló ń tí ẹ bá wa rí sọ sí ohun tí àfáà yìí sọ? Kí ló bá wa rí sọ sí? Jẹ́ ká rí èrò ń gbà yín lẹ́yìn abẹ́ fọ́nrán yìí. Jẹ́ ká sáré gbé wa débẹ̀ o, níbi tá a wà yìí o, ó ti wá lẹ́tìkẹ́ báyìí o. Ẹ bá wa ń wo àwọn fọ́nrán tí mò ń play fún wa látẹ̀kùn. Ẹ wo, ó ti di wọ́wọ́, ó ti di yánpọnyánrin, iṣu àtàyànyàn. Oko báyìí ni ipò báyìí lórí ọlọ́pàá ìkáún. Ẹ wo àwọn nìyẹn. Ṣé ẹ rí orí òkìtì ọ̀gàn tí wọ́n lọ dúró sí ibi tẹ́ ẹ̀ ń wò yẹn bẹ̀ náà ń gbà wọlé. Èyí fídíò tí mo wá rí láàárọ̀ yìí tó ó lágbára. Ìbéèrè kan tá à ń sọ àwa black kí ni ẹ̀ṣẹ̀ wa? Ṣé kọ́lọ̀ wa yìí ni ó fa adúrú ìkórìíra yìí ni? Torí kò yé mi. Ẹ wo arákùnrin yìí. Tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ fídíò tó ń jáde láti ìjẹta tí wọ́n ti ń wọlé sí Spain, ẹ rí i pé kò sí dúdú ń bẹ̀. Gbogbo wọn pátá àràbó ni wọ́n. Gbogbo wọn di Moroccans. Lára àwọn tó wá jẹ́ ẹyẹ kankan tí wọ́n sá sí wọn láàrin, wọ́n dẹ̀ lọ ń fà wọ́n jáde. Ẹ wo brọ́dà ìdúdú yìí, wọ́n dẹ̀ lọ mú padà. Àwọn èèyàn wọn fúnra wọn ni wọ́n ṣí géètì ibi tí wọ́n ń gbà wọlé yẹn fún wọn. Wọ́n ṣí géètì yẹn torí ìgbà míì wà tó pé nígbà kan lọ́dún wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n eléyìí tó wá ṣẹlẹ̀ yìí, ó wá pọ̀ ju tàtẹ̀yìnwá, kò sí population eléyìí tó pọ̀ tó eléyìí tó ṣẹlẹ̀ yìí rí. Àmọ́ kan tán ló kọlù wọn. Ṣùgbọ́n àwọn dúdú tó wà nínú wọn, wọ́n wá ń yọ wọn jáde. Kí ni ẹ̀ṣẹ̀ àwa du black? Kí ni kọ́lọ̀ yìí kí la ṣe fún wọn? Why tí wọn ò fi lé àwọn ọmọ wọn tí wọ́n ń dà ń lọ yàtọ̀ ọmọ ọwọ́ ẹni tó ń ṣe márèjì. Elédùmarè, wọ́n ń ṣe márèjì àtọkọ àtìyàwó, ẹ wo fọ́tò wọn. Àti àwọn tí wọ́n máa ń pè tí wọ́n bá wọn kọ orin níbi ìgbéyàwó tí wọ́n ṣáà lè gbọ́ báyìí wípé Europa, Espanian, wọ́n bá sá kúrò níbi tó ti ń ṣèyàwó àtìyàwó àtọkọ àti àwọn olórin tí wọ́n pè gbogbo wọn ni wọ́n jọ rọ́wọ́ inú omi lọ. Ẹ wo ọkọ àti ẹ̀dúpẹ́ tọkọ ò fi ìyàwó sílẹ̀. Àbí àbáwọn dúpẹ́ pé ọkọ ò fi ìyàwó sílẹ̀, ọkọ rántí di ìyàwó ẹ̀ mú níbi ìgbéyàwó. Aṣọ ìgbéyàwó ló wà lọ́rùn ọkọ àtìyàwó. Wọ́n lọ wo orí omi. Ọlọ́run kó máa ṣàánú fún wa. Ẹ wá kí àwa ni, ẹ kí wa pé a kú rọ́jú o. Nígbà táwọn tó ní ìlú wọ́n ń fi ìlú sílẹ̀, àwa tá a wá jẹ́ àlejò nǹkan. Àwọn tó ní ìlú wọ́n ń fi ìlú sílẹ̀. Lóòótọ́ ká sọ infrastructure, tó máa ní ká sọ̀rọ̀ nípa infrastructure, Morocco wọ́n try ṣùgbọ́n kò sí iṣẹ́. Mo máa wo púpọ̀ àwọn èèyàn tó máa ń comment under Facebook. Àṣàkẹ́ wọ́n fẹ́ wá sí Morocco, ẹ báwo làwọn ṣe fẹ́ ṣe yìí? Kò sí iṣẹ́ Morocco, kò sí iṣẹ́. Border ni kálukú abọ́ ṣe fẹ́ cross ni, ṣùgbọ́n cross eléyìí tí wọ́n cross ẹ̀ pé eléyìí ò lágbára. Wọ́n gbìyànjú ní infrastructure, iná wà, omi wà, ètò ààbò wà, ṣùgbọ́n kò síṣẹ́. Ṣé mọ̀ pé Africa, ṣùgbọ́n àwọn ò believe pé Africa làwọn. Morocco Africa ni, ṣùgbọ́n àwọn ò fi gbogbo ara gbà pé Africa làwọn. Wọ́n súnmọ́ Europe, bọ́dẹ̀ ṣe súnmọ́ Europe yẹn náà ló fi jẹ́ wípé àwọn nǹkan tí wọ́n ń ṣe, ìṣe ọwọ́ ṣe ìjọba wọn, òun ló fi fara pẹ́ ti Europe, òun ló fi yàtọ̀ sí gbogbo ilẹ̀ Africa tó kù. Tẹ́ ẹ bá wo inú ìlú wọn, ẹ rí pé ó yàtọ̀ gédégbé.
sí àwọn ilẹ̀ Áfíríkà tó kù nípa infrastructure, nípa ká tún ìlú ṣe, ká ṣe iná, ká ṣe ọ̀nà, omi, plan wọn bí wọ́n ṣe ń kọ́ ilé wọn ó yàtọ̀. Wọ́n fi ara pẹ́, wọ́n súnmọ́ wọn, ṣùgbọ́n kò sí iṣẹ́, kò sí iṣẹ́. Gbogbo àwọn tẹ́lẹ̀ tó ń rọ́ lọ wọn yẹn, àwọn ọmọ iléèwé gbogbo wọn rọ́ lọ, wọ́n rọ́ lọ. Ẹ wo, wọ́n jọ ń dàrú fúnra wọn gidi ni o. Bọ́lọ́pàá ṣe ń lé wọn mú ni wọ́n ń sá, ni wọ́n ń rọ́ wọ omi, ni wọ́n ń ṣe oríṣiríṣi. Ẹ wá wo ibi tán wà yẹn báyìí, oko ni wọ́n ń sọ. Torí orí òkè yẹn wọ́n gbàbẹ̀ wọlé náà, bábu wáyà wà ń bẹ̀. Wọ́n ló jẹ́ pé àwọn míì wà, wọ́n ti lò 6 months níbi tí wọ́n ti lọ ń go bábu wáyà wọlé tí wọ́n ti wọlé. So àǹfààní bọ́n ṣe wá sí ibi tí wọ́n ṣí yẹn, àwọn tó ti wà níbi bábu wáyà tẹ́lẹ̀ wọ́n wá ń rọ́ lọ, ṣùgbọ́n dúdú tó wà ń bẹ̀ wọ́n lé wọn. Wọ́n kó gbogbo àwọn dúdú tó wà ń bẹ̀, wọ́n ti kó ìdajì wọn tán. Tẹ́ bá ṣàkíyèsí fọ́nrán kan jáde tó yẹ pé bóyá ti sọ pé bíi 3 months náà máa ń ju fọ́nrán yẹn síta. Fọ́nrán yẹn dẹ̀ ti ń lọ bíi 5 years ago báyìí. Látàrí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ ńgbà yẹn níbi bábu wáyà tí wọ́n máa ń gbà wọlé. Torí bábu wáyà yẹn 50-50 ni. Kọ́lọ́pàá pa ẹ́ tàbí kó pa ọlọ́pàá. Wọ́n máa ń pa ọlọ́pàá ń bẹ̀ dáadáa, especially àwọn ọmọ francophone, àwọn ọmọ Senegal, àwọn ọmọ Mali, ọmọ Chad tí wọ́n lọ wọlé. Torí àwọn yẹn wọ́n sán lórí gidi. Wọ́n máa ń kojú ọlọ́pàá dáadáa. Ìjọba ti múra ẹ̀ balẹ̀ ni. Wọ́n kọ́ ọlọ́pàá tàbí kọ́lọ́pàá pa wọ́n. Torí àwọn náà máa ń kó oríṣiríṣi àwọn nǹkan ìjà sọ́wọ́ tí wọ́n máa fi ń kọlù ọlọ́pàá. So àwọn ọlọ́pàá tó wà ńbẹ̀ náà, àwọn náà máa ń gara tán. Òun lè fi rí ọ̀pọ̀ fídíò kan nígbà kan tí wọ́n sì jù sí mi ní about 3 days ago pé Àṣàkẹ́ kí ló ṣẹlẹ̀ ní Morocco, mo ní kò sí. Fídíò yìí ó ti pẹ́. So bí wọ́n ṣe ń wọlé yìí òní wọ́n kó wọn gbà yẹn. Àwọn tẹ́lẹ̀ tí wọ́n kó yẹn, wọ́n àtàkì ọlọ́pàá gidi tó yẹ pé ọlọ́pàá tó kó ń lọ bí mélòó kan. So ni wọ́n fi kó wọn bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ tí wọ́n ń nà wọn. Kì í ṣe pé bóyá wọ́n kọ̀ ya wọnú ìlú, wọ́n ń ṣàwọn èèyàn, wọ́n wá kó wọn sí kan, wọ́n á nà wọn náà. Àwọn tó wà ní bábu wáyà yẹn, ẹlòmíì máa ń lo 6 months, ẹlòmíì gan ti ń lo ọdún kan nínú igbó ńbẹ̀ tó yẹ pé wọ́n ti di nǹkan míì. Kí má lo ìpèdè tó dáa, wọ́n ti di nǹkan míì tó yẹ pé wọ́n think straight mọ́, àwọn tó ń sun inú igbó. So wọ́n máa ń kọlù ọlọ́pàá gidi. Ẹ wá wo eléyìí tó ṣẹlẹ̀ yìí báyìí. Níwọ̀n ìgbà tí àwọn ọ̀dọ́ Morocco tó bá lè máa yà lọ bá ẹjọ́, àwa wá ń kọ́. Ẹjọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní UK, tẹ́ wà ní Canada, tẹ́ wà ní Europe, Hong Kong rẹ wà ní. Bàbá mi, bàbá kí n máa dárúkọ ni. Ẹ rántí Àṣàkẹ́ o, torí ibi tá a wà yìí bọ́dà ni. Dúdú wọn gba dúdú láyè. Dúdú lẹ́rí tí wọ́n ń dìmú, wọ́n ń cha àwọn dúdú padà. Àwọn fúnra wọn dẹ̀ ni wọ́n ṣí sweater yẹn, àwọn ló ṣí. Wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nígbà kọ̀ọ̀kan, wọ́n kọ̀ ṣí, wọ́n kọ̀ rọ́ lọ. Wọ́n kì í pẹ́ tó lè láti ìjẹta, kì í pẹ́ tó lè. Lánàá wọ́n sì wọlé, ṣùgbọ́n wọn gba dúdú láyè. Dúdú tó fọ́n sí wọn láàrin tó yẹ pé tátàtà tẹ́ tó bá ní ká máa kà, wọn ò lè pé 10. Ara wọn ni wọ́n ń ṣàn padà ni. Wọ́n ń dá dúdú padà. Kí ló dé? Ẹjọ́ ẹ̀ṣẹ̀ wo gan làwa dúdú ṣe? Ta ní kọ́lọ̀ yìí, kí lè ṣe wa? Lọ kó ṣàánú fún wa. Ibi la wà o. Ẹ ṣàánú Àṣàkẹ́ ibi tá a wà yìí o. Ẹ ṣàánú Àṣàkẹ́ o. Bó jẹ́ pé ṣẹ̀ǹgẹ́ fi sá ni. Ẹjọ́ ẹ bá Àṣàkẹ́ ṣọ̀nù ẹ o. Kí n kúrò bí iyo, ẹ ṣàánú ajé o. Ṣé rí pé àwọn tó jẹ́ Moroccan gan, àwọn gan ń bìlà. Wọ́n máa ń béèrè pé kí la wá ṣe nínú ìlú àwọn. Wọ́n ní kí lẹ wá ṣe. Wọ́n ní kí ló wá ṣe ni wọ́n máa wà, ẹ máa gbọ́. Àwọn ò ní nǹkan kan, kò sí nǹkan kan. Àwọn ò ní nǹkan kan. Ó bá sọ pé Nàìjíríà ni Nàìjíríà. Ládùúgbò kan àlùmọ́nì tẹ́ nìyẹn, kí lẹ wá ṣe nínú ìlú àwọn. Àwọn gan báyìí ṣe rí, àlẹ́ni tó ń ṣe márèèjì ó sá lọ. Anybody kò ṣàánú o. Ẹ rí pé kẹ́kí wa kú rọ̀jú ni o. Àárọ̀ rí mọ́ ni o. Àwọn tó ń dẹ̀ sọ pé YouTube la fi ń jẹun, àkókò níṣẹ́ níbí, wọ́n kú ti gbé YouTube lọ báyìí. Kí Àṣàkẹ́ wá fi ń jẹun báyìí nítorí Ọlọ́run. Ẹ ṣàánú ajé o, àní dààmú o. Ẹyẹ ènìyàn wa, a ní ká fi tó wa létí àwọn kan tó ń ṣẹlẹ̀, update tó ń ṣẹlẹ̀ ní Morocco lọ́wọ́lọ́wọ́ báyìí, ká fi tó wa létí. Òun náà lè bá wa ń wò wọ̀nyẹn o. Ó le gidi o, kò tí ì dẹrùn o. Ẹ wo, Italy fi ìròyìn síta lánàá.
Italy suspends Schengen free travel regime with Spain after Ceuta migration crisis. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Àwọn Italy wọ́n ti suspend the Schengen free travel regime ti Spain. Ẹ ti ẹ̀ wá wò nígbà tí Moroccan tí wọ́n pọ̀ tó lè ṣe bí àwa la wá sí ìlú wọn láti gba ibi cross sí Europe. Ó ṣe jẹ́ pé àwọn tó wà ní ìlú ló ti wá ń kúrò ní ìlú wọn. Kò yá ẹyẹ ènìyàn wa lẹ́nu ni. Ṣe bí àwa la wá lo ibi láti cross torí gbogbo black tó wà níbí wọ́n wá cross ni. Olúkálùkù wá gba bí travel ni. Ẹ kí ló tó pé àwọn tó wà ní ìlú gan ni wọ́n wá ń ya kúrò nínú ìlú wọn. Wọ́n pọ̀ gan o. Ẹ rí gbogbo wọn bọ́n ṣe pọ̀. Eléyìí ó lágbára o. Kí wọ́n ní wọ́n wá sọ wípé àwa tá a wá jẹ́ àjèjì níbí o, kí ni ká wá ṣe báyìí o. Ẹ̀yin ènìyàn wa ẹ ṣàánú Àṣàkẹ́ o. Nígbà táwọn tó ní ìlú tí wọ́n ti ń fìlú sílẹ̀, àwa tá a wá wà níbí kílẹ̀ ní ká ṣe báyìí o, ẹ ṣàánú wa o. Àwọn European Union wọ́n ti gbé ìgbésẹ̀ bọ́dà Spain sí Italy gbèrò sí tápá àwọn ti block ẹ̀. So àwọn tó wọlé sí Spain yẹn wọn ò fẹ́ jẹ́ kí wọ́n ráyè wá sí any European country. Àwọn European Union wọ́n ti gbé ìròyìn síta bóyá Germany náà á sì gbé títí wọn síta. Wọ́n bẹ́ẹ̀kì dínà Spain torí èrò tó wọlé yẹn illegal immigrant ọ̀nà ti pọ̀ jù because wọ́n mọ̀ wípé wọn ò ní dúró ní Spain, wọ́n máa fọ́n kákàkiri lọ sí àwọn European country tó kù. So wọ́n ti gbé ìgbésẹ̀ bí ìròyìn bá dẹ̀ ṣe ń lọ èyí tó bá ti jáde á fi máa tó wa létí. Ibi la wa o, ẹ ṣàánú ajé o. Ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa lórí ìkànnì yìí akíwa o, ẹ ṣeun gan ni, a kú oṣù tuntun. Eléyìí ni àárọ̀ wà lọ́wọ́ Ọlọ́run ara láàánú sí gbogbo wa. Ẹ máa bá wa pín ètò wa ní orí ìkànnì Àṣàkẹ́ TV show. Ẹ ṣàánú wa níbi tá a wà yìí. Àwọn Moroccan àwọn ti sá lọ, wọ́n ti fi wá sílẹ̀ o. Wọ́n ti fi àwọn afọ́nrínà tó kù sílẹ̀ o. Àwọn tó dẹ̀ gbé YouTube wa lọ, wọ́n ní àbùkù níṣẹ́. Kò síṣẹ́ lóòótọ́, kò sí Morocco lóòótọ́. Ó yẹ kẹtẹ imagine wípé báwo la Àṣàkẹ́ gan ṣe ń jẹun, báwo ló ṣe ń live. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ má gbàgbé wa, ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa, a ní dààmú, Ọlọ́run ò ní gbàgbé ẹnikẹ́ni wa. Ká ní pàdé ayọ̀. Ire o. Àṣàkẹ́ TV show.